kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Mákindé ní ìjọba kò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò ó ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ tí yóò mọ̀ mójútó ìwà ọ̀daràn o èyí ni bó ṣe jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ tí yóò mọ̀ mójútó ìwà ipá èèyàn Violent Crime Response Unit VCRU tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣàgbéjáde rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá. Mákindé gbóríyìn fún ìgbésẹ̀ náà bó ṣe ní ṣíṣe àgbédìde ikọ̀ bẹ́ẹ̀ lásìkò yìí jẹ́ ohun tó tọ̀nà pàápàá bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìwà ipá míì ṣe ń pọ̀ sí lójoojúmọ́ o nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ náà tó wáyé lọ́jọ́ àbámẹ́ta ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ṣíṣe àgbédìde ikọ̀ náà ṣàfihàn èròǹgbà ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ láti mú ìgbòrò bá ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Mákindé ní ìjíròrò tí òun pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá Ọ̀yọ́ fi hàn pé ikọ̀ náà ní àkọ́kọ́ irú rẹ̀ ní gúúsù ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire níbi tí wọ́n ti jí ọ̀pọ̀ àwọn ọmọdé gbé jẹ́ kí ṣíṣe ìdásílẹ̀ ikọ̀ náà ṣe pàtàkì. Ó fi kún pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé náà ti mú kí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní inú fu àyàfu báyìí àtàwọn ẹbí àwọn ọmọ táwọn ajínigbé náà ṣe ìkọlù sí. Gómìnà Mákindé tẹ̀síwájú pé ìjọba ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lójú náà ti fìdí ohun tó ṣẹlẹ̀ lórí ìkọlù náà múlẹ̀ báyìí o. Bákan náà ló bá àwọn òbí àwọn ọmọ tí wọ́n pàdánù ẹ̀mí wọn kẹ́dùn tó sì gbàdúrà kí Ọlọ́run tẹ́ àwọn ọmọ náà sáfẹ́fẹ́ rere. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ pẹ̀ka ẹ fi èròǹgbà sábàlá àríwúsí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa. Jígí Alára ìkànnì ìlúmọ̀ọ́dúndún ẹsẹ̀. Ọdúnmọ̀ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ̀ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ̀ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.